Ẹlẹ́ẹ̀kẹta rèé. Ṣé rí eléyìí a ti ṣẹ́kù sí ọ̀nà méjì. A ní láti tún ṣẹ́kù bíi ọ̀nà mẹ́ta àbí mẹ́rin. Tá a bá ti ṣẹ́kù tán, a dà dé orí. Kò le rárá, àmọ́ àbájáde ẹ̀ máa rẹwà. Ẹ sún ní ẹ̀yìn. Tẹ́ bá ti sún ní ẹ̀yìn, ẹ̀yìn gangan iṣẹ́ wà. Tẹ́ bá ti sún ní ẹ̀yìn, àbájáde ẹ̀ òun rèé. Fún àǹfààní àwa tí a bá ń lọ sí pàtí, àwọn tí a bá ti pẹ́ àbí tí ò bá wù wá ká ya gèlè òun lélẹ̀. Ṣé ti rí? Kò le rárá, òun ló rọrùn jù. Ibo ni ó máa wù yín láti wò lọ? Ṣé kò mọ̀ ìgbéyàwó àbí ilé olóòkú àgbà? Ẹ jẹ́ kí n mọ̀ ní abẹ́ comment section. Ṣé rí ní tí mo wé àwọn ọ̀dọ́ ló máa ń sábà wò jù nítorí wọ́n máa ń ní irun lórí. Wọ́n máa ń wọ nǹkan tí àwọn olóyìnbó ń pè ní wig. Tó bá wọ̀ tán, wọ́n lè kó jáde láti orí. Wọ́n dẹ̀ lè kó jáde láti abẹ́ tó máa yọ tó máa kàn wọ́n ní ọrùn. Àbájáde ẹ̀ ó máa ń rẹwà. Kò wáyé ní àgbà náà sílẹ̀ o. Ẹ lè wọ̀, ẹ lè gbé lọ sí òde tó bá wù yín. Ṣé rí kó rẹwà? Kò dẹ̀ ní rárá. Ẹ jẹ́ ká bọ́ sí ìpele tó gbẹ̀yìn, èyí tí ṣe ẹlẹ́ẹ̀kẹrin.